Yẹ́misí Òbé àti àwọn ọmọ ẹ̀ wọ́n wà dáadáa. Torí nǹkan tó kàn mí gbọ̀ngbọ̀n tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé Yẹ́misí wà dáadáa? Téèyàn ò bá sí lọ́dọ̀ ọkọ, tíjà bá ṣẹlẹ̀ àbíjà ò ṣẹlẹ̀, tí obìnrin ò sí lọ́dọ̀ ọkọ tàbí tọkọ ò sí lọ́dọ̀ ìyàwó, ṣé àlàáfíà lẹni yẹn wà? Nítorí ohun tó ń lọ lórí ọ̀rọ̀ wọn ká lè bá proof ẹ̀ wrong pé kò rí bẹ́ẹ̀. Ìyẹn ló jẹ mí lógún, ó sì ṣe pàtàkì. Wọ́n dẹ̀ dá mi lóhùn wípé àlàáfíà gẹ́gẹ́ báwọn náà ṣe gbọ́ látọ̀dọ̀ àwọn tí wọ́n béèrè lọ́wọ́ wọn. Àlàáfíà ló wà o àti àwọn ọmọ ẹ̀. Ìyábọ̀ Òbé ti sọ̀rọ̀ o ẹ̀yin èèyàn, ìyàwó Prophet Sam Olúalọ́. Ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn, ẹ rí i pé látìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní jà rìnrìn káàkiri gbogbo àwọn ẹ̀rọ amáyélujára pátápátá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ti ń béèrè pé ṣé Ìyábọ̀ Òbé tó jẹ́ ìyàwó Prophet Sam Olúalọ́ ṣóun náà ò gbọ́ gbogbo rúmọ̀ tí ń jà rìnrìn látijọ́ ẹ̀ ni pé kí ló dé tóun fún ara ẹ̀ gan ò lè jáde láti wá sọ̀rọ̀, àmọ́ ní ìsìn báyìí ńkọ́ ó ti sọ̀rọ̀ sókè o, ó sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ òun ò dókè. Ẹ súnmọ́ bí ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀. Ṣé rí màmá tẹ́ ń wò yìí, màmá yìí wọ́n túṣu désàlẹ̀ kòkò, bẹ́ẹ̀ ni wọ́n tú gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí ni gbogbo ohun tó pamọ́ pátápátá ni màmá yìí náà bá wa ṣíṣọ kúrò lójú rẹ̀. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi kẹ́ bá wọn nǹkan fìdílé kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀ torọ́rọ̀ Prophet Sam Olúalọ́ àti ìyàwó wọn yìí ó ti ń légbà kan jọ̀rín lọ o, bẹ́ẹ̀ ni ó ti ń gbẹnu tán ó ń lé kínka. Àmọ́ kó tó di pé mi gbé yín débẹ̀, ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Fún gbogbo ẹ̀yin ojú tuntun tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè. Òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹnu. Ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi, ire ayọ̀ ti wọ̀lú wá. Ire wo ni? Ire Online TV Àdàbà YouTube channel. Òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílìkì gram yóò direct yín, ẹ like, ẹ share, ẹ comment, kí ẹ wá mọ views, kí views yóò yapa. Àdàbà YouTube channel. Òun ní kẹ́ mọ́ owó. God bless you all. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí à ń dojú kọ pé wọ́n ṣe lé wọ́n ṣe tọ̀hún tá à ń sọ yìí, ṣe àwọn pórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ òun la wà. Gbogbo àkópọ̀ tí àwọn tó ń sọ̀rọ̀ nípa wọn tí wọ́n ń kó wọn pọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí tá bá ń sọ ẹ jẹ́ ká máa yan. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ́ ni wọ́n ń hùwà burúkú. Rárá, mi ì ní gbà pẹ̀lú yín bẹ́ẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ́ ló ń hùwà burúkú. Bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, mi ò mọ Pásítọ̀ Olúalọ́ rí o, mi ò tiẹ̀ ń sọmọ ìlú wọn, ìrìn ọ̀nà tiẹ̀ jì síra. Mi ò mọ ìyàwó wọn rí, mi ò sì mẹbí kankan rí. Ṣùgbọ́n Kristẹni lèmi náà, ọmọ Ọlọ́run ni mí. Mo lè má jẹ́ pásítọ̀, mo lè má jẹ́ nǹkan kan, mo lè má dipò kankan mú nínú ìjọ. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo jẹ́ Kristẹni, tí mo dẹ̀ ń sọ̀rọ̀ lórí ayélujára, tí ọ̀rọ̀ yìí dẹ̀ ń lọ bó ṣe ń lọ yìí, mo rò pé ó yẹ káwa náà sọ sí i. Kò ní dáa kákan máa wòran bẹ́ẹ̀. Ó yẹ ká sọ sí i. Ohun tèmi wá rí bí mo ṣe sọ, mi ò pe fámìlì wọn láti béèrè ẹjọ́ o. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ lórí ẹ̀, mo rí i pé àwọn Fàájà Nation wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n dẹ̀ ń gbé nǹkan tí wọ́n ń rí, wọ́n ń gbé jáde wá. Mo kàn fẹ́ ká máa jẹ́ olótìítọ́. Àwọn tó ń fún wọn ní information, ṣé wọ́n ń sọ òtítọ́ fún wọn? Ṣé mọ̀, àwọn Yorùbá ní ọ̀rọ̀ wípé idà olójú méjì ni. A kọjú síbi ìsọ́dọ̀ ẹnìkan, a kọjú síbi ìsọ́dọ̀ ẹlòmíì. Ṣé àwọn táwọn Fàájà Nation ń gba information lọ́dọ̀ wọn, ṣé wọ́n fún wọn ní correct information? Mo wá rí i pé máa nǹkan náà tún ti ń sọ̀rọ̀. Mo rí fídíò wọn láàárọ̀ yìí, Mr. MC tàbí kí náà ń pè wọ́n. Mo rí i pé àwọn náà is a broadcast person. Àwọn náà tún ti wọ́n wá gbé ojú ìjà sí àwọn Fàájà Nation. Wọ́n ní àkíyèsí táwọn ṣe ni pé wọ́n fẹ́ fa ìsìn Kristẹni lulẹ̀. Àkíyèsí tí àwọn ṣe nìyẹn. Mo máa ń respect personal observation oníkálukú, mi ò sì ní tako ẹnì kankan. Èmi náà wá sọ observation tèmi náà. Kí ni àkíyèsí tèmi náà ṣe láì kọlu ẹnì kankan, láì bú ẹnì kankan. Mo rí Mr. MC tí wọ́n ṣe fídíò kan lánàá tí wọ́n ṣàlàyé pé àwọn ti bá ẹ̀gbọ́n Yẹ́misí Òbé sọ̀rọ̀
Yẹ́misí Òbé tó jẹ́ ìyàwó Pastor Olúalọ́ pé àwọn ti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ àwọn ò tí ì ṣetán tí àwọn fẹ́ gbé síta àwọn ò tí ì ṣetán tí àwọn máa gbé síta ó wà nínú wọn ó wà nínú ọkàn wọn nígbà tí àkókò bá tó tí wọ́n bá gbé síta àwa náà máa gbé sáyé láti jẹ́ kí àwọn tó ń wò wá káwọn náà gbọ́ nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n mo gbìyànjú láti béèrè lọ́wọ́ wọn mo gbìyànjú láti béèrè lọ́wọ́ pé nínú ìwádìí tẹ́ ṣe tẹ́ tí ìfẹ́ gbé síta ǹjẹ́ ẹ rí òye tàbí wọ́n sọ fún yín pé Yẹ́misí wà dáadáa ìdáhùn tí wọ́n sì fún mi náà ni pé wọ́n sọ fún àwọn pé Yẹ́misí wà dáadáa Yẹ́misí ìyàwó Pastor Olúalọ́ Yẹ́misí Òbé ìdáhùn tí wọ́n fún mi ni pé Yẹ́misí Òbé àti àwọn ọmọ ẹ̀ wọ́n wà dáadáa nínú fídíò wọn tí wọ́n ṣe ọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ sọ yìí ọ̀rọ̀ tí èmi àti Mr. Wise ta sọ ni mo sọ yẹn o nínú ìbéèrè tí mo bi wọ́n léèrè torí nǹkan tó kàn mí gbọ̀ngbọ̀n tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé Yẹ́misí wà dáadáa téèyàn ò bá sí lọ́dọ̀ ọkọ tíjà bá ṣẹlẹ̀ àbíjà ò ṣẹlẹ̀ tí obìnrin ò sí lọ́dọ̀ ọkọ tàbí tọkọ ò sí lọ́dọ̀ ìyàwó ṣé àlàáfíà lẹni yẹn wà nítorí ohun tó ń lọ lórí ọ̀rọ̀ wọn ká lè bá proof ẹ̀ wrong pé kò rí bẹ́ẹ̀ ìyẹn ló jẹ mí lógún ó sì ṣe pàtàkì wọ́n dẹ̀ dá mi lóhùn wípé àlàáfíà gẹ́gẹ́ báwọn náà ṣe gbọ́ látọ̀dọ̀ àwọn tí wọ́n béèrè lọ́wọ́ wọn àlàáfíà ló wà o àti àwọn ọmọ ẹ̀ àwa tá bá sì ní fídíò wọn nínú fídíò wọn wọ́n sọ ń bẹ̀ wọ́n ní wípé Yẹ́misí Òbé kò sí ní ẹ jẹ́ kí n lọ wọ́n ní kò sí ní France tí gbogbo èèyàn sọ pé wọ́n wà wọ́n ní Yẹ́misí Òbé ò sí ní France mọ́ ìlú tó wà wọn ò dárúkọ ẹ̀ ìlú tí Yẹ́misí Òbé wà arákùnrin tí mo bá sọ̀rọ̀ yìí wọn ò dárúkọ ẹ̀ ṣùgbọ́n kò sí ní France mọ́ nínú fídíò yẹn wọ́n sọ fún wa pé Prophet Olúalọ́ wọ́n lọ sí France láti bẹ̀ ìyàwó wọn wò nígbà náà wọ́n ní ó tó ìrìn mẹ́ta tí wọ́n lọ síbi tó wà ẹ má gbàgbé pé àwọn náà ni wọ́n mú lọ sí France àwọn èèyàn dẹ̀ ń béèrè pé nígbà tó yẹ pé lára àwọn tó pè mí tán bá mi sọ̀rọ̀ pé ṣe bóun ló mú lọ ẹnìkan náà fi sínú comment section ebóun ló mú lọ sí France wáyé tí ò ṣe mú padà wálé fún màmá ẹ̀ nígbà tí wọ́n fẹ́ ra wọn mọ́ ṣùgbọ́n nínú fídíò tí Mr. Wise ṣe a rí wípé wọ́n sọ níbẹ̀ pé nínú ìwádìí àwọn Pastor Olúalọ́ ti lọ sí France láti lọ bá ìyàwó wọn bí ẹ̀mẹ́ta tí ìyàwó wọn ò fún wọn láyè láti wọlé ọ̀rọ̀ yìí lágbára ṣùgbọ́n mo gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run yóò ṣe kí ni. ìgbà tí bàbá wòlíì Olúalọ́ tó lọ báyàwó ẹ̀ ní France mo fẹ́ kẹ́ gbọ́ wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọn jẹ́ kí wọ́n wọlé kí ló ń tó ṣẹlẹ̀. ṣe gbọ́ àárín yìí wọ́n ní ìgbà tí Prophet Alọ́ wọ́n lọ sí France lẹ́ẹ̀mẹ́ta láti lọ bá ìyàwó wọn ò fún wọn láyè láti wọlé ẹja gbọ́. tí ìyàwó Olúalọ́ ò ṣe gbà kí ọkọ wọn wọlé nígbà tó lọ bá wọn. so ó wá yẹ ká wádìí kí ló ṣẹlẹ̀ a gbọ́dọ̀ dájọ́ lórí bíbá yìí a gbọ́dọ̀ dájọ́ àwọn nǹkan tá a bá rí bí mo ṣe ń sọ lórí ọ̀rọ̀ yìí òun la máa fi ọ̀rọ̀ tá a bá sọ la máa fi yẹ̀ wò ok báwo lọkọ ṣe máa wá ìyàwó lọ tíyàwó ò ní jẹ́ kó wọlé ṣé ìyàwó ń bínú sọ́kọ ni ìjà wà láàrin wọn inú sì ń bíyàwó àbí ọkọ dẹ̀ pòrí bí ẹ̀mẹ́ta ìyàwó ò dẹ̀ fún wọn láyè láti wọlé kí ló fà á ohun tó fà á a ò mọ̀ torí wọn ò sọ fún wa bóyá tí wọ́n bá sọ lọ́jọ́ iwájú a máa mọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹnìkan tó pè mí láti France ó sọ wípé lóòótọ́ lọ̀rọ̀ yìí torí báwọn jọ ń gbé níbì kan náà ni ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta ni bàbá wòlíì Olúalọ́ wá sí France tó jẹ́ pé Ìyábọ̀ Yẹ́misí Òbé ò ṣílẹ̀kùn fún wọn láti jẹ́ ká wọlé kí ló tó ṣẹlẹ̀ kí ló tí bàbá wòlíì Olúalọ́ ṣe fún ìyàwó wọn tó fi di pé ilé tẹ̀yàn fún wa rẹ̀ rà ilé tẹ̀yàn fún wa rẹ̀ gbà àti tẹ̀yàn fún wa rẹ̀ kọ́ kí ìyàwó wa ní kéèyàn mọ̀ wọbẹ̀ mọ́ kí ló tó fà á. ǹjẹ́ ohun tó fà á gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí mo kí yín o Owólabí Fọlákẹ́ Ọlọ́ládé ẹ káàbọ̀ o Abíọ́lá Abọ́lárìn mo kí yín ẹ káàbọ̀ Fágbọ́lá Tèmítọ́pẹ́ thank you for watching ma Bímpé Olúkànmí àbí ẹjọ́ tí mi bá pè dáadáa Títílọlá Sarah ẹ káàbọ̀ o gbogbo yín pátá ẹ̀yin tí mo rí orúkọ yín gbogbo yín ni mo kí ẹ ṣé o ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ẹ̀yin àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ wa láti ní ìrírí pẹ̀lú àwọn pásítọ̀ ẹlòmíì ti ní àwọn ìrírí tí kò dùn mọ́ èèyàn ẹlòmíì sì ní ìrírí tó dùn mọ́ ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé
bó ti wù ká ní ìrírí pẹ̀lú wọn tó gbogbo wọn kọ́ ni wọ́n rí bákan náà. A lè sọ pé gbogbo pásítọ̀ tó wà láyé yìí ló jẹ́ pé wọ́n ní ìwà burúkú lọ́wọ́. Àwa gbọ́dọ̀ máa fi yẹn hùwà sí àwọn míì. A gbọ́dọ̀ wádìí ká mọ kí ló ṣẹlẹ̀ ká tó gbé ìdájọ́ kalẹ̀. Bẹ́ẹ̀ ni a kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ohun tá à ń rí lórí social media ká fi dájọ́. A lè analyse, tá a bá analyse, okay, àbórí báyìí ni, àbí nǹkan báyìí ló ṣẹlẹ̀ ni, àbí báyìí ló ṣẹlẹ̀, a lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi ò ní gbà pẹ̀lú wa pé ká sọ pé lóòótọ́ ni bẹ́ẹ̀ lórí. Nínú àwọn tó pè mí, wọ́n sọ, wọ́n ní báyìí báyìí ni tèmi ò ní fẹnu tèmi sọ. Lóòótọ́ ni mo ní kò bá dára kẹ́yìn náà wá sórí social media. Kò bá dára kẹ́ ẹ pè wọlé during live show kẹ́ ẹ fi sọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí tí àwọn tó ń gbà tí tó ń wòran á fi mọ̀ pé òtítọ́ lẹ̀ ń sọ. Ṣùgbọ́n wọ́n láwọn ò lè wá sí orí social media láti sọ nǹkan táwọn ń sọ. Báwo la ṣe wá fẹ́ gbàgbọ́ pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ó jẹ́ òtítọ́, pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ yìí lọ. pé nǹkan tó fa ọ̀rọ̀ yìí tó bí statement tí bàbá wòlíì Olúalọ sọ tí màmá Yẹ́misí Ìyábọ̀ Òbí sọ pé bàbá Olúalọ sọ wípé ẹ sọ fún Yẹ́misí ọmọ yín bí àwọn fún ní ọjọ́ mẹ́ta kó kó ọmọ wá bá wọn. Ẹ má gbàgbé pé a sọ̀rọ̀ yìí nínú fídíò tí mo ti ṣe. Kí ló dé tí prophet, you are welcome, Oyèlẹ́yẹ, ẹ̀yin tẹ́ wà ń bí ẹ fi comment sílẹ̀. Ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ láti pè wọlé ẹ lè pè wọlé o. Ẹ lè pè wọlé lórí ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́ láti pè wọlé ẹ pè wọlé. Kí ló dé tí prophet fi sọ pé kíyàwó àwọn bá òun kó ọmọ, bóun fún ní ọjọ́ mẹ́ta àbí ọdún mẹ́ta ni wọ́n pè é, láti pé kó bóun kó àwọn ọmọ òun? Kí ló fà á? Kí ló ṣẹlẹ̀? Kí ló wà nídìí ọ̀rọ̀ yìí? Kí ló wà ń bẹ̀? Kí ló dé? Ẹ já gbọ́. Bí tí ò bá kọ́ ọmọ yẹn wá láàrin ọjọ́ mẹ́ta, àwọn ò ní bèrè ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ kí Jésù fi máa dé. Ẹ̀kọ́ ti fojú mímọ̀ hàn báyìí o. Báyàwó ẹ̀ ní France, wọ́n ní wọ́n lọ bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọn kì í kí wọ́n wọlé. Kí ló ń tó ṣẹlẹ̀? Ọ̀dà Pásítọ̀ Ṣẹ́gun Oyèbọ́lá. Ṣẹ̀rí pásítọ̀ tí wọ́n ń bá sọ̀rọ̀ yìí, òun ni pásítọ̀ tí wọ́n sọ pé òun àti pásítọ̀ Olúalọ wọ́n ti wà tipẹ́ bíi for the past 20 years kí wọ́n tó kó tó di pé pásítọ̀ Olúalọ ti ẹ̀fẹ́ yàwó ni àwọn àti pásítọ̀ yìí ti wà. Wọ́n wá ń béèrè lọ́wọ́ pásítọ̀ yìí, wọ́n ṣe ìwádìí débẹ̀. Pásítọ̀ yìí ni wọ́n sọ pé òun ni wọ́n pè ní pásítọ̀ Ṣẹ́gun. Wọ́n ní pásítọ̀ yìí ló fún àwọn Fàájà Nation ní information nípa ọ̀rọ̀ ìyàwó pásítọ̀ Olúalọ. Ṣùgbọ́n pásítọ̀ sọ pé àwọn ò mọ nǹkan kan nípa ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ táwọn náà sọ. Pé àwọn kankan ti wà, àwọn èèyàn kan ti pè é lóríṣiríṣi tó dàbí ọ̀rọ̀ tó ń dùn yín lọ́kàn. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lórí ìtàn láṣálẹ́ yìí. Nítorí Jésù Kristi, nítorí Jésù Kristi tó wá sáyé tó kú fún ẹ̀ṣẹ̀ mi àti yín. Ẹ má ro tèmi ọmọ kékeré tí mò ń bá yín sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀rọ ti pé Mósè Orímọládé, epo bàbá Ọ̀ṣọ́fà àti Ayọ̀ Babalọ́lá mo fi gbè yín. Ẹ̀jọ́ torí Ọlọ́run. Torí tẹ́ ẹ bá sọ̀rọ̀, àwọn kankan wà tó sọ. Kí ni ìdí tí máa yìí ṣe ń bẹ pásítọ̀ yẹn ni pé pásítọ̀ yẹn ò fẹ́ sọ̀rọ̀. Ohun tí wọ́n ń sọ ni pé torí pé ìgbà táwọn ò sọ̀rọ̀, àwọn èèyàn lọ fún pásítọ̀ Olúalọ ní information pé pásítọ̀ yìí ló sọ àṣírí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn àtìyàwó síta sí social media. Léyìí tó yẹ pé pásítọ̀ yìí sọ pé kì í ṣàwọn. Ìdí pé ìgbà táwọn ò ṣe yẹn gan tí wọ́n tún wá ń pe àwọn fún interview táwọn bá sọ̀rọ̀, wọ́n á ní lóòótọ́ òun làwọn sọ̀rọ̀. Ìdí tí màá yìí ṣe ń bẹ̀ wọ́n nìyẹn. Ẹ jẹ́ á gbọ́, wọ́n padà sọ̀rọ̀ o, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni wọ́n sì sọ. Sáwà ní òní kẹ́ ẹ sọ gbà fẹ́yìn àti bàbá Olúalọ ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n ìjẹ́ mọ bàbá Olúalọ. Mo mọ̀ wọ́n. God bless you. Wọ́n tọ́jú mélòó báyìí tẹ̀sí mọ́ra? Ìyá pé láti 2005. 2005, tábánikà wò 20 years ago. Bẹ́ẹ̀ni sà. God bless you. Ohun tá a gbọ́ nínú ìwádìí ni pé ẹ̀yin méjèèjì jọ lọ sẹ́mínárì. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀dẹ̀jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni sà. Bàbá wòlíì Olúwaṣẹ́gun Oyèbọ́lá, nígbà tí ẹjọ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì síra yín, ẹjọ́ rìn papọ̀ nílùú Èkó dáadáa, ẹjọ́ jẹ ẹjọ́ mú. Mo sì mọ̀ pé èèyàn bá yàn rìn kó mọ̀ wá ẹ̀. Ẹnu gbà tí ẹ bá bàbá wòlíì Olúalọ rìn, bóò ni wà wọ́n ṣe rí sí yín? Àwọn iṣẹ́ rí ẹ má ní bínú sí mi. Ká mọ́ lọ bẹ̀. Rízì tó jẹ́ kí n sọ pé mi ò fẹ́ sọ kankan pa ọ̀rọ̀ kan wà lẹ̀ tó ń jà rẹ̀ ohun tí mo sọ àbí tí mo wọn náà ló ṣì ń di mo ṣe pọ̀ bẹ́ẹ̀. tí mo ti sọ pé mi ò ní sọ kankan nípa mo mọ̀ wọ́n bí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ ra dúró báyìí. God bless you. Ẹ wá jẹ́ àwò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ tó jẹ́ síra yín. A gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa ìyàwó wọn. Wọ́n sọ wípé ẹ̀yin lẹ pé Rótìmí Daniel pé wọ́n béèrè nípa ìyàwó Olúalọ. Kí ló tẹ̀lé sọ́gbà ìṣúná fífi kàn? Tó ọ̀rọ̀ tẹ́ béèrè yìí mo mọ̀ pé àwọn kọ̀ọ̀kan mo ti rí nǹkan kan ní online. Ṣé ń gbọ́ nǹkan tí màá yẹn ń sọ? Nípa Rótìmí Daniel fúnra rẹ̀ náà
bóyá bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn àbí kan prógámù kan tó ṣe àwọn náà kọ̀ rẹ́sì tẹ́sán mi ò mọ nǹkan kan bọ́rọ̀ yẹn ṣe dé orí íńtánẹ́ẹ̀tì àbí bó ṣe dé online èmi kọ́ mo lọ bá lókì mi dànù pé báyìí báyìí ni kìíní ṣe rí àwọn náà fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti wá mi àti bá mi sọ̀rọ̀ ní ìwà conversation wa òun náà ni òun báyé gbọ́ sọ tí mo dẹ̀ lè sọ ń bẹ̀ mo nìyẹn kì í ṣe mi ni mo gbé ọ̀rọ̀ nígbà tí nínú kíní táwọn sọ tó ti correct yẹn wọ́n ló ti tọ́tẹ̀ mẹ́ta táwọn ti bẹ̀rẹ̀ kíní sọ̀rọ̀ kó tó ti báwọn gẹ̀ẹ́sì mi àkọ́jú tó ń tán sọ lórí ẹ̀ bójú ti rí náà nìyẹn torí jọ́dá máa sọ̀tọ̀ wọ́n ní àwọn fẹ́ táwọn ti ń try láti. pásítọ̀ yìí jẹ́ ká mọ̀ pé Fàájà Nation ló pe àwọn nígbà táwọn náà ń ṣèwádìí náà pe àwọn ṣùgbọ́n ara àwọn ìdáhùn táwọn fún wọn ń gbà yẹn ó fẹ́ di wàhálà sí àwọn lọ́rùn ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ìṣòro ti dórí balẹ̀ nípa ọ̀rọ̀ tá a jọ sọ gan kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó sì ìyàwó kò ṣe ìyàwó bàbá olúwa lọ́kàn kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ìrètí fẹ́ ti. ṣẹgbọ́n máa yẹn ní ọ̀rọ̀ tó ń bá Fàájà Nation sọ o kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó bàbá olúwa lọ́gán kò ní í ṣe pẹ̀lú wọn ẹ já máa gbọ́ lọ. ọ̀rọ̀ ìyàwó ti jáde ìmọ̀ ìtọ́jú pa ìpín ọ̀ṣọ́ ilé ìbọ̀ clarity ẹ̀kọ́ clarification so kí gbogbo àwọn tó ń gbọ́ mi kán lè mọ̀ pé mi ò mọ́wọ́ mi ò mẹ́sàn-án mi ò lọ́wọ́ ní ẹ̀ tó ìdílé gbogbo èèyàn náà ló máa gbàgbọ́ o but as far as I'm concerned èmi ò mọ̀ bọ́ọ̀rọ̀ yẹn ṣe dé orí online yẹn tàbí bó ṣe dé ọ̀dọ̀ mr rotimi meanwhile ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ó kú wà láyé ọ̀dẹ̀ mọ̀ pé òótọ́ as far as I'm concerned òótọ́ lọ́sọ̀ fáwọn ìjà ọ̀dẹ̀ mọ̀ pé wọ́n lè fi wọ́n lè fi máa sọ fọ́n tó máa fi tọ́ lẹ́yìn so anybody lè gbé lọ́wọ́ wọn kì í ṣe mi mo gbé lọ sí ọ̀dọ̀ wọn. iṣẹ́ ìgbé gbé lọ God bless you now inú mi dùn tẹ́sí dáhùn ìbéèrè tí mo bí ìnáwó láṣálẹ́ yìí ẹ wá jẹ́ kí n béèrè báyìí ẹ já gbàgbé pé kò sí nǹkan tó kàn yín nípa pé ìyàwó ìyàwó ló alọ́dà o nǹkan kan ìbéèrè wa kò sí nǹkan tó kàn yín ká gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí torí pé nǹkan tẹ́ ẹ sọ ká gbà mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ kínní yìí o ẹ gbọ́. nǹkan tó wá ń jẹ́ lẹ́ẹ̀lẹ́ báyìí nípa pé kí bàbá olúwa ló wáyàwó wọn jáde àfẹ́mọ́ tí àwọn wà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́sí bá wọn rìn ẹnu ìgbà tẹ́ bá bàbá yẹn rìn ǹjẹ́ kan tí ẹ̀ fi ọjọ́ kan nínú ọdún tẹ́ fi jọ rìn fojú kan ìyàwó bàbá olúwa lọ. ṣe rí ẹ má bínú sà ṣe rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ private life. ṣe gbọ́ mi ò lè. ṣe gbọ́ kan tí pásítọ̀ yìí sọ ó ní ọ̀rọ̀ tó bá ti jẹ́ private life wọn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ sì farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ torí pásítọ̀ yìí padà sọ̀rọ̀ ẹ já gbọ́. bẹ́ẹ̀ sọ sí ṣe understand kì í ṣe pé bóyá mo mọ̀ wọ́n dáadáa àdèmọ́ra so gbogbo tẹ́ ẹ̀ béèrè yẹn náà ló ní bó ṣe rí so kò kí ẹ private life mi ẹ má jẹ́ kí n fẹnu sórí ètò nǹkan tó wà ní ìtẹ́lẹ̀ ẹjọ́ sà ẹ má bínú sà. inú mi ló tẹ̀sí ń dá mi lóyún yẹn ọkàn mi sì balẹ̀ inú mi sì mi pẹ̀ but nǹkan tí ìgbólóhùn kan péré tí mo fẹ́ béèrè lélẹ́yìí please tabanika wo 16 years ago la gbọ́ pé bàbá olúwa ló ṣègbéyàwó pẹ̀lú Ìyábọ̀ Òbé ẹ̀yin dẹ̀ ti jọ wà láti 20 years ago nǹkan túmọ̀ sí pé lẹ́yìn ọdún kẹrin tẹ́ ẹ mọ́ra ó ní bàbá wòlíì olúwa ló ṣègbéyàwó gẹ́gẹ́ bíi pé ìfẹ́ tó sì wà láàrin yín àti ọ̀rẹ́ tó túmọ̀ sí pé ọjọ́ ìgbéyàwó yẹn gan ó ṣeéṣe kẹ́yìn gan wà ń bẹ̀. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn. ẹ̀yin ò sí ń bẹ̀ lọ́jọ́ yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá olúwa ló ṣègbéyàwó ṣùgbọ́n ẹ mọ̀ pé bàbá olúwa ló ṣègbéyàwó nígbà tá à ń sọ yìí. bẹ́ẹ̀ni God bless you God bless you. later lẹ́yìn after ìgbéyàwó mi mọ̀. ẹ tó mọ̀ pé wọ́n ṣègbéyàwó bí aṣẹ́ ìrànṣẹ́ jẹ́ káyọ̀ ìbejì bí sáà zara ní lásìkò yìí God bless you. now ẹ tó ṣẹlẹ̀ ní ok mo ń gbọ́ yẹn ẹ máa tó ṣẹlẹ̀ ní ní àárín ẹ̀ ok èyí ojú òpó yìí. ọ̀gá padà connect ó yà ó rà ó. ẹjẹ tún yín pè ẹ̀yin ìyàwó ẹ̀yin ìdílé olúwa bàbá olúwa bàbá ìyàwó olúwa lọ tẹ ẹ bá fẹ́ kí ọ̀rọ̀ yìí yanjú ẹ fún àwa tá à ń sọ̀rọ̀ láàyè Bẹ́ẹ̀ni. ṣe investigation lórí ọ̀rọ̀ yìí ẹ sì má sọ pé ẹ fẹ́ fún ẹnikẹ́ni láàyè fún interview èmi ò lówó tí màá fún yàn bẹ́ẹ̀ ni mi ò ní owó tí màá gbà lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n torí pé kọ́rọ̀ yìí lè yanjú ni o bẹ́ẹ̀ni tọ́rọ̀ yìí bá sì máa yanjú ẹ̀yin tí ẹ jẹ́ family lára àwọn nǹkan tá a gbọ́ ni wípé Major Òbé tó jẹ́ àbúrò bàbá Ìyábọ̀ ìgbà tí wọ́n mú ìwé kan lọ́dọ̀ wọn tí wọ́n ní kán sáìn kí ni díẹ̀ tí bàbá ẹ̀ fi reject ìwé yẹn tó láwọn ò lè sáìn yẹn ẹ tún máa wò bẹ́ẹ̀ yẹn o bí tá a sì wá gé nìyẹn o bàbá yẹn láwọn ò gba ìwé àwọn ò sì gba owó. ṣe é rí ìwádìí tó ń ṣe dọ́dọ̀ bàbá Major Òbé yẹn ẹ sì máa gbọ́ létà pẹ̀tí lẹ́nìí kọ́ nígbà tí gbogbo ọ̀rọ̀ tó ti ṣèwádìí lé lórí tó sì wà nípamọ́ tí a bá gbé jáde ẹ gbọ́ ẹ wá mọ kí ló ń ṣẹlẹ̀ ẹ já gbọ́ ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ń gbọ́ yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kó máa fún yín ní òye kó máa tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan. fún bàbá yẹn lówó ta ló ní kọ́ lọ fún bàbá yẹn lówó láti sáìn kí ni díẹ̀ tí wọ́n ṣe sáìn. bàbá wòlíì olúwa ná ẹ má ro àwọn ọ̀rọ̀ tó ń sọ sí yín hello sir. ṣe é gbọ́ mi clearly báyìí. mo ń gbọ́ yín sà. ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni wípé ìgbà tíṣẹ́ ìránṣẹ́ tẹ parí sẹmínárì iṣẹ́ ìránṣẹ́ gbé yín lọ bòmí bàbá olúwa lọ́nà bẹ̀rẹ̀ tí wọ́n lápá kan ìgbà tẹ́ máa padà lẹ́gbọ́n pọ́n ti ṣègbéyàwó. Ìgbà tí mo padà bẹ́ẹ̀ ni. lẹ́gbọ́n pọ́n ṣe wedding now ìgbà tẹ́ wá padà dé yẹn tẹ́ ṣègbéyàwó.
Okay. Ìyábọ̀ ìyẹn ìyàwó àwọn olúwa lójúkorojú àìrí. bẹ́ẹ̀ni. God bless you. Ojú òní tì yín. Wọ́n láwọn ti rí ìyàwó Prophet Olúalọ́rí lójúkorojú. Ẹ má gbàgbé pé pásítọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yìí wọ́n jọ wà pẹ̀lú Pastor Olúalọ́ for so long. According to this analysis, ní 20 years ago, 16 years ago ni pásítọ̀ yẹn fẹ́ ìyàwó. 4 years before his marriage ni àwọn àti Pastor Ṣẹ́gun ti jọ wà. So nígbà tí wọ́n ṣe wedding, Pastor Ṣẹ́gun ò sí ńbẹ̀ nítorí pé ìgbà tí wọ́n parí ní seminary oníkálukú ti pín yà lọ sí ibòmíì. Ṣùgbọ́n eventually wọ́n padà come together after Pastor Olúalọ́'s wedding, which wọ́n mọ̀ pé wọ́n ṣe wedding. Wọ́n dẹ̀ rí ìyàwó sójú rí nínú ìbéèrè yìí. Ọkàn yẹn sì balẹ̀ gbogbo táyì náà kó jọ sọ́lẹ̀ kan kò ní bàjẹ́ lójú ìyá àtìlẹ́yìn yìí. Now ìgbà tẹ wá rí wọn yẹn tẹ padà rí wọn yẹn ìkẹ́kẹ́ wá jáde lórí social media yìí tẹ súnmọ́ wọn máa mọ̀ dá ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Wọ́n sọ wípé nígbà kan lọ́dún kan sẹ́yìn wọ́n ní arábìnrin kan jáde ní Prayer City yẹn ní Èkó wọ́n lọ sí gángan àwọn kan sọ pé ìyàwó Olúalọ́ ni wọ́n sọ pé ẹ tó súnmọ́ yẹn ó yẹ kó lè mọ̀ náà. Kílẹ̀ lè sọ sáà nìyẹn. Ìgbà tó ń sọ yìí èmi ò sí ń bẹ̀. God bless you. Mi ò sí ní Jesus City mọ́ gbà yẹn. So mi ò lè sọ mi ò rò pé ìyàwó wọn ni. Lọ́nà òkú èmi ò rò pé. kí ló tẹ sọ́bẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀. Torí mo ọmọ ìkan lára àwọn tó jẹ́ ṣe sọ pé bóyá wọ́kà níbẹ̀ yẹn wọ́n ń tajà so àbúrò. Ọ̀rọ̀ tí màá yìí ń sọ òun ló ń confam ọ̀rọ̀ tí mo sọ lórí show mi pé ẹnìkan sọ pé èèyàn kan ṣe gángan ó jáde nínú Jesus City pé ẹnì yẹn wọ́n sọ pé ìyàwó bàbá Olúalọ́ ni. Mo wá sọ nínú show mi pé àwọn tó bá ń ṣerú iṣẹ́ tí Pastor Olúalọ́ ṣe tán ní bígá kìíní church bẹ́ẹ̀ yẹn wọ́n tó jẹ́ wòlíì àwọn kan wà náà tó máa ń tọ́jú àwọn tó bá ní àrùn tó ń ṣàìsàn ṣẹ̀mọ̀ wọ́n máa ń tọ́jú wọn tí àwọn yẹn máa wà ń bẹ̀ tó máa wà ń bẹ̀ tó máa gbàdúrà fún wọn. Ó ṣeéṣe kó jẹ́ pé ìkan lára àwọn tó ń tọ́jú òun ló jáde tí wọ́n ń sọ wípé ìyàwó bàbá ni nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. Èmi kàn fẹ́ ká máa fa àwọn ọ̀rọ̀ yọ ká máa jẹ́ olótìtọ́ ká máa torí pé nǹkan ṣẹlẹ̀ ká máa fi nǹkan tí ò rí bẹ́ẹ̀ ká máa wá sọ pé bẹ́ẹ̀ lórí torí pé a fẹ́ mú ẹnìkan tá a bá fẹ́ mú wọn pé wọ́n ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ ká mú wọn láì fi irọ́ kún. Àbúrò ẹ̀ kan wá bàtàjà ní píríọ̀dù tó ń sọ yẹn so àbúrò ẹ̀ yẹn ni òun ló pè mí ló sọ mi pé àbúrò ẹ̀ yẹn ó ní mental disorder something like that. Èèyàn tó wá tajà ní Jesus City òun làbúrò ẹ̀ ní nǹkan tí wọ́n sọ yìí nígbà náà ẹ jẹ́ ká gbọ́ kí n má bàa ṣáájú ẹlẹ́dẹ̀. so ìyẹn lèmi ń wò pé bóyá ó máa jẹ́. àbúrò ẹ̀ tó ní mental disorder yẹn church ló náà wà ní Prayer City. Òun náà ṣe Jesus City ló wà ní ìkíní ẹ̀kọ́ tó rán kí n tún ṣẹlẹ̀. Tí wọ́n ti ń tó tọ́jú ṣẹlẹ̀ ẹ̀. sí yẹn. Mi ò tí ì gbọ́ máa yí àná náà ṣe interview yìí o ẹ lọ wo fídíò tí mo ṣe kọjá kẹgbọ́n nǹkan tí mo sọ ń bẹ̀ lẹ́ẹ̀fì mọ̀ wípé a ní láti máa ronú jinlẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni pé lédè kan báyìí kó ṣeé ṣe kó jẹ́ pé òun làwọn Ó èèyàn ṣe é Ó ṣeé ṣe lórí bẹ́ẹ̀ni. tó wá rò pé ìyàwó bàbá Olúalọ́ ni. Yóò. Gbogbo táwọn tẹ̀ ń sọ yìí gan tẹ sọ pé àbúrò ara kan nínú àwọn workers yẹn tó ṣe bẹ́ẹ̀ sí ìyàwó bàbá Olúalọ́ gan ṣì wà Nàìjíríà báyìí. Rárá o ọ̀rọ̀ láti ẹ̀. ṣe é ti gbọ́. ọ̀rọ̀ láti. À ń sọ pé Ìyábọ̀ Òbe láti bíi 3-4 years ni ò ti bá àwọn fámílì ẹ̀ sọ̀rọ̀ mọ́ tí wọ́n ti rí i pé mọ́ ẹni tán ló ṣe gángan kan tó jáde last year ni níbo ló ti wá jọra wọn tá a fi lè sọ pé Ìyábọ̀ Òbe òun lẹni tí wọ́n rí tó ṣe gángan gan níbo ló ti jọra wọn àwọn nǹkan tó yẹ ká máa wò nìyẹn tá a bá ti tọ́rọ̀ bá ti jáde sórí social media àwọn ara nǹkan tó yẹ ká máa wò nìyẹn ara nǹkan tèmi wò tí mo fi ń ṣe analysis mi nìyẹn ẹ jẹ́ ká tún gbọ́. Ọ̀rọ̀ last year ni. Ọ̀rọ̀ láti August ni ilé ìtẹ̀mí sọ ìwà mọ̀ bóyá ó ní mi o ìwà mọ̀ bóyá ó ní mi o. Ọ̀rọ̀ last year bàbá Olúalọ́. Ẹni yẹn sọ fún mi Ẹni fúnra sọ rẹ̀. fún yín fúnra rẹ̀ ìyàwó bàbá Olúalọ́ ní Nàìjíríà mọ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà. To the best of my knowledge tí mo mọ̀. Àmọ́ ò sí nílé mọ́. Àbí Bẹ́ẹ̀ni. God bless you God bless you. Bẹ́ẹ̀ni. Now bó bá fẹ́ jẹ́ kẹjá àjọ fojú kù báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí kágbà dé ẹ̀yin gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ ẹ̀. Ẹ jọ̀ọ́. Thank you for watching. Agnes Akindana, you are welcome. Grace Oyeleke, you are welcome. Olabi Folake, thank you. Ewetola Salam Adenike, you are welcome. Grace Ogunremi, thank you for watching. Joshua Sonny, thank you for watching. Bimpe Olukanmi, thank you. Titilola Sarah, thank you. Folake Raimi, thank you for watching. Yetunde Adesomi, you are welcome. Kofola Good Luck, you are welcome. Kazeem wrote, you are welcome. Gbogbo yín ẹ ṣé o. Ọ̀rọ̀ dẹ̀ ti lọ fà ó tún tàbùkù kò sí Jésù Kristi àgbé lọ́wọ́ kí lè rò bóyá ká ṣe lórí ẹ̀.
èmi ò gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín ẹ mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ orúkọ mi náà wà níbẹ̀ mi ń try láti clear orúkọ mi so kò lè jẹ́ kí n lẹ́nu ọ̀rọ̀ àbí sọ nǹkan kan so ẹ mọ̀ pé mo ti ń sọ fún yín náà. kí ló yẹ ká ṣe? màá stop fídíò yẹn, ọ́díò yẹn bẹ̀ yẹn. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóye, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. bí mo ṣe sọ pé àwọn nǹkan tí mo máa sọ ọ̀rọ̀ lé lórí tàbí tí mo máa gbé wá tàbí tó lè gbé mi jáde láti ṣe live tó bá ti yàtọ̀ sí nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀, àwọn nǹkan míì tí wọ́n bá sọ lórí ọ̀rọ̀ yìí tí kì í ṣe pa àti sọ tẹ́lẹ̀, a máa gbé wá. eléyìí tá a gbé wá yìí, Pastor Ṣẹ́gun òní wọ́n interview níbí. àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ̀yin náà rí i pé pastor yẹn ń feel reluctant torí pé mi fẹ́ play gbogbo fídíò yẹn, mò ń láti máa fast forward ẹ̀. wọ́n ń feel reluctant láti sọ̀rọ̀ torí pé àwọn information tó jáde yìí wọ́n gbàgbọ́ pé látọ̀dọ̀ wọn ló ti lu síta, tí wọ́n dẹ̀ jẹ́ ká máa mọ̀ wípé kì í ṣe bẹ́ẹ̀. àwọn tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ó jẹ́ pé lẹ́yìn ìgbà táwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn, wọ́n dẹ̀ ní àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa ìyàwó bàbá Olúalọ́ rárá nínú nǹkan tí wọ́n bi àwọn léèrè. ṣùgbọ́n ohun tí mo fẹ́ kó yé ẹ̀yin tẹ́ wà níbí ni pé nínú interview yìí, torí pé mo fast forward ẹ̀, wọ́n sọ fún wa pé àwọn ti bá ẹ̀gbọ́n ìkan lára àwọn ẹ̀gbọ́n Yẹ́misí Òbí sọ̀rọ̀ tí kò sí ní Nàìjíríà, wọ́n ti bá sọ̀rọ̀. ṣùgbọ́n fún ìdí kan tàbí ìdí mìíràn, àwọn nǹkan tí wọ́n sọ wọn ò tí ì fẹ́ gbé síta. òun ni mo fi ń bèrè níbi tí màá yí parí ọ̀rọ̀ wọn sí, tí mo ti dá dúró pé kí ni ká ṣe nírú situation yìí. àkíyèsí tí mo ṣe, mo dẹ̀ mọ̀ pé àkíyèsí mi ẹ máa wò ó nínú analysis mi. bàbá Olúalọ́ ò ṣetán láti sọ̀rọ̀. ìdí tí wọn dẹ̀ fi ṣetán láti sọ̀rọ̀ tí èmi ṣàkíyèsí bí mo ṣe máa ń sọ, àkíyèsí tí mo ṣe ni pé bàbá Olúalọ́ fẹ́ kó jẹ́ wípé àwọn tán ni fámìlì yẹn, tán ni ọmọ wọn gangan, ó ní wọn kí wọ́n sọ nǹkan tó wà ń bẹ̀. àwọn nìkan sọ nǹkan tó wà ń bẹ̀ tí wọ́n fi bá Yẹ́misí, tí wọ́n fi rí Yẹ́misí Òbí bá sọ̀rọ̀, àti ìdí tí Yẹ́misí Òbí ò fi fẹ́ bá màmá ẹ̀ sọ̀rọ̀. Pastor Olúalọ́ pinnu láti má sọ̀rọ̀ nítorí pé àwọn nǹkan kan wà ń bẹ̀ tí wọ́n tí ì sọ síta, tó bá yá tí gbogbo èèyàn sì máa gbọ́. àwọn tó wá wà ń bẹ̀ yẹn kì í ṣe pé wá látọ̀dọ̀ prophet. ṣé ẹ gbọ́ mi? mò ń sọ fún yín pé personal observation mi ni. àwọn nǹkan tó wà ń bẹ̀ tí wọn ò tí ì sọ síta tá a sì máa gbọ́ tó bá yá kò wá láti ọ̀dọ̀ prophet. àwọn Yorùbá ní ẹnu oní nǹkan là ti ń gbọ́ pọ̀n. tí mo bá gbà á, ìjọ ẹ correct mi tí ń bá dẹ̀ gbà. wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí yẹn, mọ̀lẹ́bí Yẹ́misí Òbí, àwọn gangan náà máa sọ̀rọ̀ kán dẹ̀ sọ ohun tó wà ń bẹ̀ gangan síta, ṣùgbọ́n tí wọn ò tí ì sọ. ìdí tí Pastor Olúalọ́ fi fẹ́ sọ̀rọ̀, observation mi àkọ́kọ́ nìyẹn. observation mi ẹlẹ́ẹ̀kejì, thank you for the star. àwọn kan ò fún wa ní star, àwọn kan fún wa ní star. ṣé ti rí báyìí? ṣé ti rí Ọlọ́run? thank you. so Pastor Olúalọ́ sọ̀rọ̀ nítorí iṣẹ́ ìránṣẹ́ pé ká ti gbọ́ káwọn máa wá sọ ọ̀rọ̀ ìyàwó àwọn láì dá, àbí ibi tí ìyàwó àwọn kù sí láì dá lórí social media. ìdí observation mi kejì nìyẹn. ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn lè máa sọ pé wáì tí ò ṣe sọ̀rọ̀ láti clear ara ẹ̀ kúrò, láti mọ̀. òótọ́ ni, òótọ́ ni. ṣùgbọ́n ẹni tí ò bá ṣe tán láti sọ̀rọ̀ lórí social media, ṣé báwọn kan ni mo sọ pé wọ́n pe èmi náà lánàá, mo gba a lot of calls, kì í ṣàná nìkan o, a lot of calls lórí ọ̀rọ̀ yìí. nobody is ready to come out. àwọn yẹn náà dẹ̀ ń sọ pé lóòótọ́ ni pásítọ̀ yìí ṣe nǹkan tí wọ́n ń sọ. ṣùgbọ́n mo ní ẹ bọ́ síta ẹ wá sọ̀rọ̀, gbogbo wọn ò ṣe tán láti wá sọ̀rọ̀ náà. wọn ò ṣe tán láti wá sọ̀rọ̀. so how do you want us to believe what you are saying that is true? How do you want the society to believe? How do you want the public to believe that it is true? torí pé ẹ̀rí táwọn èèyàn lè gbámú tán fi lè sọ pé òtítọ́ ni kò sí, ẹ gbé jáde, ẹ̀ẹ́dẹ̀kọ̀ láti bọ́ sórí social media láti sọ pé báyìí ni nǹkan tẹ́ rí rè, èyí tó jẹ́ òtítọ́ ń bẹ ni. àwọn èyí tí àwa ń sọ tó ń gbé wá tá à ń sọ, tá à ń analyse yìí, à ń fojú wò pé òkè ṣó wá lè jẹ́ báyìí, ṣó lè jẹ́ báyìí, ṣó lè jẹ́ báyìí ni. kò sí òtítọ́ tàbí ẹ̀rí kankan tó ṣe é gbámú tá a lè fi sọ pé lótìtọ́ lẹ́ni í ṣe. ẹ̀yin sì fẹ́ ká sọ̀rọ̀, ká máa sọ̀rọ̀ pé wọ́n ṣe. no, a lè sọ bẹ́ẹ̀, a ní sọ bẹ́ẹ̀. òtítọ́ làwa máa sọ, a sì ní dájọ́ ẹnì kankan níbí báyìí. ìyẹn ní ó jẹ́ ká máa pàkíyèsí ara wa pé gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ lórí social media, tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ wá, ẹ jẹ́ á máa rí òtítọ́ ká tó máa kan èèyàn má gbélébù. ẹ jẹ́ á máa rí òtítọ́, ẹ má jẹ́ ká kàn máa ṣépè. A lot of speakers on social media èpè rabidi lórí àwọn èèyàn.
gbogbo àwa tá a jẹ́ Kristẹni tá à ń pera wa ní Kristẹni tá à ń pera wa ní ọmọ Ọlọ́run tọ́rọ̀ yìí kàn ó lè jẹ́ Pastor Olúalọ́ ní ọ̀rọ̀ yìí kàn ṣùgbọ́n àwọn tó ń handle ọ̀rọ̀ yìí wọ́n mú gbogbo Kristẹni àti gbogbo pásítọ̀ àti gbogbo wòlíì wọ́n kó wọ́n bú wọn, wọ́n ṣépèlé wọn lórí. I'm trying to be careful of the words that I will use. Gbogbo àwọn tó ń wádìí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Prophet Olúalọ́ ìyàwó wọn, àwọn tó ń handle ọ̀rọ̀ yìí wọ́n ń ṣẹ́ èpè burúkú lé àwọn èèyàn lórí. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Kristẹni tẹ́ ẹ ń lọ sórí platform wọn, tẹ́ ẹ ń pè wọlé, tẹ́ ẹ ń support nǹkan tí wọ́n ń ṣe, wọ́n ń ṣépè fẹ́yìn gan. I've said this earlier nínú àwọn fídíò tí mo ṣe kọjá. Ẹ̀yin pásítọ̀ kan ẹ máa pè wọlé lórí ibẹ̀, wọ́n dẹ̀ máa bú yín bẹ̀ náà. All in the name pé ẹ̀yin fẹ́ vindicate ara yín, ẹ fẹ́ fara yín yọ. Ẹ fẹ́ wẹra yín mọ́. Ẹ̀dẹ̀ ń lọ ń pè, ẹ̀ṣẹ̀ kọ́ nípa ìpè wọlé ń bẹ̀. Ṣùgbọ́n ẹ rí pé wọ́n ń wọ orúkọ Kristi tẹ́yìn lẹ́ ń pè yẹn, wọ́n ń wọ́ ńlẹ̀. Kí n wá lọ síbì kan tí wọ́n ti fẹ́ràn bàbá mi. Kí wọ́n máa wá bú bàbá mi, kán máa lálì bàbá mi. Kí n wá wà lórí ibẹ̀, kí n dẹ̀ máa dúró síbẹ̀, kí n máa sọ̀rọ̀ ńbẹ̀, kémi náà máa yan fanda ńbẹ̀. Á jẹ́ pé ọmọ àlè ni mí. Á jẹ́ pé ọmọ àlè ni mí, mi ò kí ń ṣe ọmọ kọ. Tí a bá lè rí Kristẹni tó pera rẹ̀ ní Kristẹni lótìtọ́, tí o sì rí òtítọ́ kankan tó lè gbámú nípa ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ń sọ lórí social media, tí kò tó rí òtítọ́ gbámú, tó ní ẹ̀rí tó lè gbámú pé ẹni yìí ṣe báyìí, tó wá wà ńbẹ̀ tí wọ́n wá ń bú bàbá rẹ̀, tí wọ́n ń lálì bàbá ẹ̀, èmi rò pé ó yẹ kó fara ya ńbẹ̀ ni. Ta ni wọ́n máa bú ìyá ẹ̀ tàbí bàbá ẹ̀ tí ó dẹ̀ jókòó tínú ẹ̀ máa dùn, tí ó máa yọ̀ pé wọ́n ń bú bàbá wọn, wọ́n ń lálì bàbá wọn. Wọ́n á tún máa gbé àwọn ọmọ tí bàbá rẹ̀ bí, wọ́n tún máa gbé wọn ṣépè. Àbí mò ń parọ́ ni? Mi ò rí comment o. I can't see any comments, but it's not a problem. But I will say this, Ajayi Folúkẹ́, ẹ káàbọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, mo kí yín. Florence Omo, you are welcome. You are welcome. Thank you for watching. Shitu Oluwaloseyi, you are welcome. TY Oshowale, you are welcome. Gbogbo yín ni mo kí o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Tí èèyàn bá lọ síbì kan, mò ń fi yẹn ṣe illustration fún wa ni. Tó wà níbì kan tí wọ́n wá ń bú bàbá rẹ̀, tó ń bú ìyá ẹ̀, tí wọ́n ń fi àwọn ọmọ tó ń fi pọ̀nrí ìyá aláya yín tó ń fi ń le torí bọ́n ṣe ń sọ nìyẹn. Nítorí pé ń wádìí ọ̀rọ̀. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ bí? So màá wá dúró síbẹ̀, màá wà lórí platform yẹn, màá dẹ̀ máa gbọ́ ohun tí wọ́n ń sọ. Ẹ̀ẹ́dẹ̀ wà ń bẹ̀, ẹ̀ẹ́dẹ̀ máa rẹ́rìn, ẹ̀ẹ́dẹ̀ máa contribute. Èmi ò lè ṣe bẹ́ẹ̀ torí mi ò kí ń ṣọmọ àlè. Ọmọ àlè ni wọ́n máa bú bàbá ẹ̀ tó máa dúró síbẹ̀. Ọmọ àlè náà máa ṣépè fún bàbá ẹ̀ tó máa. Kódà tí bàbá ẹ̀ bá jalè gan, good evening James Ede. Good evening ma, you are welcome ma. Tí bàbá èèyàn bá jalè in a real life, mo kàn ń sọ yẹn in a real life, kákan sọ pé ní real life, kí bàbá, God forbid, bàbá mi tẹ̀ ti kú, so bàbá mi ò lè jalè. Kí bàbá èèyàn jalè ní physical life, kí wọ́n máa wá na bàbá èèyàn, kí wọ́n mú pé bàbá yìí ó lè níyí kọ́ máa wá nà lójú títì. Tọ́mọ bá wà bẹ́ẹ̀, yóò gbìyànjú gbogbo agbára ẹ̀ láti gba bàbá ẹ̀ sílẹ̀ ni. Gbogbo agbára lọmọ yẹn máa ṣà pé kọ́ mọ́ pa bàbá òun. Yóò ṣà gbogbo agbára ẹ̀ láti gba bàbá ẹ̀ sílẹ̀. So that is the way I see it. Ẹ lè má like nǹkan tí mo sọ, ó lè má go along with you. Jésù Kristi tí àwa Kristẹni tá à ń tẹ̀lé, tí Ọlọ́run sọ fún wa nínú ìwé mímọ́ pé ká tẹ̀lé, tá a sì gbàgbọ́ nínú ẹ̀ pé nípasẹ̀ rẹ̀ la fi ń dé ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. We go to God through Jesus Christ. Tá a believe nínú ẹ̀. Jésù yẹn wọ́n ń ṣépè fún lórí platform. Wọ́n ń bú, wọ́n ń tutọ́ sí lára lórí platform. Wọ́n ń kàn mọ́gi sí lórí platform. Wọ́n wá Jésù lẹ̀ lórí platform. Wọ́n ń pè ní Jésù rádaràda, Jésù rédèrèdè. I've never come here láti dragi Mùsùlùmí kankan lórí platform yìí. Go and check my videos. All videos that I've been doing. Mi tí ì dé orí platform yìí kí n dragi àwọn oníṣẹ̀ṣe lórí platform yìí. Mi ò tí ì bú oníṣẹ̀ṣe rí. I always welcome everybody. Even tí mo bá sọ̀rọ̀, màá ní true, I'm a Christian, but anybody tí ò bá kí n ṣe religion mi, you are welcome. Láì bú yín, láì kàn yín lábùkù. Báwo ni wọ́n ṣe wá máa bú Kristi níbì kan tí màá wá jókòó síbẹ̀? No way. Báwo ni wọ́n ṣe máa bú Ọlọ́run pé Ọlọ́run burúkú tẹ̀ ń sìn? Wọ́n lè máa sọ̀rọ̀ language yẹn jáde. Ẹ̀yin náà dẹ̀ sọ pé ẹ̀ ń pe Ọlọ́run Elédùmarè, Ọlọ́run ọ̀gá ògo tó dá gbogbo ayé, ẹni tó ní ayé àti ọ̀run, ẹni tí gbogbo wa ń jíbọ, ọ̀nà tó wù ká ẹ máa gbà, ká ẹ máa pè é, ká ẹ máa sìn.
ẹni tá à ń fi ẹni tó jẹ́ pé òun ló ní ẹ̀mí wa tó bá ní ká wà ta ni wá láti má wà tó bá ní ká má sí mọ́ kò sẹ́ni tó lè bí léèrè gbogbo eléyìí tá à ń sọ̀rọ̀ tó bá wo lè pa inú wa délẹ̀ kan náà Ọlọ́run nìyẹn gbogbo àwọn tá à ń ṣe flenge lórí social media bíi pé àwa nìkan ni tó bá wu Ọlọ́run ó lè mú apá wa kó rọ́ ẹsẹ̀ wa tó bá wu ó lè gé dànù ahọ́n wa ó lè jó lẹ̀ mọ́ wa lérìgì tó bá wu Ọlọ́run ó lè ṣe bẹ́ẹ̀ àgbàdúrà kọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja rọra ṣe ẹja fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ẹja fi sùúrù ṣe nínú ìwádìí wa ẹja wádìí ká sì di òtítọ́ mú ká rí òtítọ́ tá a bá sì rí òtítọ́ dì mú ẹ má ṣépè fún ẹnìkankan mọ́ ẹ má bu ẹnìkankan mọ́ tí ẹ bá tí ìwádìí tẹ́ ẹ rí òtítọ́ evidence tẹ́ ẹ rí pé wọ́n gbégbá léyàwó Pastor Olúalọ́ lórí dà ẹ mú jáde evidence tẹ́ ẹ rí pé wọ́n ṣe gángan kan dà ẹ mú jáde ẹ rí pé gbogbo èèyàn ni ó sọ pé ha ẹ kú iṣẹ́ evidence tẹ́ ẹ ti rí ẹ mú jáde tẹ́ ẹ bá tí ìwà rí evidence tẹ́ ẹ dẹ̀ ń wòye pórí bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú láti ṣèwádìí kẹ́ ẹ rí evidence bẹ́ẹ̀ bá gbedele ẹjọ́ tẹ́ ẹ gbedele ẹjọ́ náà wọ́n béèrè evidence lọ́wọ́ yín ṣé nǹkan tẹ́ ẹ sọ lórí social media yìí ṣóun lẹ́gbẹ̀ẹ́ lọ ilé ẹjọ́ ni òun kọ́ èyí tí mò ń sọ lórí social media yìí kọ́ ni òun kọ́ ló máa ṣiṣẹ́ nílé ẹjọ́ kò lè béèlì Pastor Olúalọ́ nílé ẹjọ́ bẹ́ẹ̀ ni kò lè béèlì wọn tó bá pé wọ́n ṣe nǹkan tí wọ́n ní wọ́n ṣe lóòótọ́ èyí tí mò ń sọ yóò lè béèlì wọn ṣùgbọ́n à ń sọ pé ká caution ara wa ẹ má ṣe pé ẹni àwọn ọmọ wọn ìrandíran wọn ìyáláyà wọn ẹ máa fọpọ̀n rí ẹ̀ nílẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá kọ́ wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ń ṣe àṣà ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ àṣà ilẹ̀ Yorùbá ló ní ìbọ̀wọ̀ fún jù àṣà wa ìṣẹ̀dálẹ̀ wa àti ìṣẹ̀ṣe Yorùbá kò fààyè gbárù ẹ̀ ẹ má jà á ṣe bẹ́ẹ̀ mọ́ ìdí tí mo ṣe sọ pé àṣà wa ìṣẹ̀dálẹ̀ wa ò fààyè gbà mi ò fẹ́ lo Bíbélì mi ò fẹ́ lò ó torí pé àwọn tí ò kì í ṣe Kìrìsìtẹ́nì tí wọ́n ń wo fídíò yìí wọ́n á ní ẹbí Bíbélì ló sọ ṣùgbọ́n àṣà Yorùbá kò fààyè gbà nínú àṣà Yorùbá tí wọ́n bá fẹ́ lo ìṣẹ̀dá àbáláyé láti ṣe nǹkan wọ́n á wádìí wọ́n ní pé tó bá yẹ pé lágbájá ló ṣe kínní kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí nínú ìṣẹ̀dálẹ̀ Yorùbá àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ bóyá nídìí Ògún ni bóyá Ọya àbọ̀ṣun ni Ọ̀ṣun o tó bá yẹ pé lágbájá ló ṣe báyìí kó rí báyìí fún un tí ìbádẹ̀ tí ṣòun kó má rí bẹ́ẹ̀ fún kí ló wá dé tá à ń fi ayé àwọn èèyàn ẹ wá ń fi ayé àwọn ọmọ tí àwọn ẹni ẹlẹ́ni tún bí ẹ̀ ń fi sínú ègún gbogbo àwọn tó wá jẹ́ Kìrìsìtẹ́nì náà ẹ̀ ń fi ayé wọn sínú èpè yín ò lè rìn mí dò kò lè ràn mí torí mi ì ṣe nǹkan èpè so èpè ò lè ràn mí ṣùgbọ́n ká máa kíyèsí àmúdẹ̀ believe pé èpè yẹn ò lè ran ẹnikẹ́ni tí ò bá ti hùwà èpè bẹ́ẹ̀ ni èpè yẹn bó ti ń pọ̀ tó tí wọ́n ń ṣe mi kì í lè dúró tí Facebook bá ti gbé wá báyìí I cannot withstand it màá stroke kúrò bẹ́ẹ̀ ni why nítorí pé à ń wádìí ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ ká rí bíi pé ẹ fẹ́ dá ìjà ìsìn sílẹ̀ that is ibi tí màá parí ẹ̀ sí nìyẹn ẹ má ṣe jẹ́ ká rí Queen Raji you are welcome o thank you for watching God bless you ma Olúwakẹ́mi Arámidé Afúyẹ́ you are welcome God bless you for watching Sheikh Abdulgafar Ọláìtàn Ọlọ́dàn you are welcome o God bless you sir Ọládòkè Kàbírù thank you for watching gbogbo ẹ̀yin tí ẹ wò wá a dúpẹ́ lọ́wọ́ yín ẹ má jẹ́ ká rí i pé ìwádìí tẹ́ ń wá lórí ọ̀rọ̀ yìí ẹ fẹ́ fi dá ìjà ìsìn sílẹ̀ ó dàbí pé ẹ ń ṣe láti fẹ́ fa orúkọ Kristi lulẹ̀ ó dàbí pé ẹ ń ṣe láti fẹ́ pa Christianity mọ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe jẹ́ kí àwa máa rí nìyẹn o ẹ̀yin fẹ́ jẹ́ káwa máa rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí bíi pé ẹ ń ṣe ní tòótọ́ àti òdodo irú ẹ̀sìn tó bá wù kẹ́ máa ṣe ẹ jẹ́ ká rí pé ìjà tẹ́ ń jà yìí ẹ ń jà ní ti tòótọ́ àti òdodo ọmọ ọkọ Kìrìsìtẹ́nì òun lèmi ìdí tí mi ò fi lè dákẹ́ nìyẹn ìdí tí màá fi sọ̀rọ̀ nìyẹn inú mi á dẹ̀ dùn pé a ṣèwádìí a rí òkodoro ọ̀rọ̀ a rí òtítọ́ ọ̀rọ̀ inú mi á dùn pé ẹ ṣèwádìí òkodoro ọ̀rọ̀ jáde òtítọ́ ọ̀rọ̀ jáde láì parọ́ láì ṣe manipulation kankan that would be very great èmi ò ní dákẹ́ kán máa bú bàbá mi inú mi ò ní dùn níbi tí wọ́n bá ti ń bú bàbá mi ẹ má jẹ́ àárí ẹ má jẹ́ kí àwọn Kìrìsìtẹ́nì míì náà rí bíi pé ẹ fẹ́ bà orúkọ Kristi jẹ́ pé òkè o gbogbo ọ̀nà lẹ́ ń wá gbogbo ipá lẹ́ ń sà láti gbé
Kristẹni lulẹ̀ ẹ má jà rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí bíi pé ẹ fẹ́ ṣiṣẹ́ láti mú òtítọ́ jáde nǹkan tá a fẹ́ ká ṣe nìyẹn kò sẹ́ni tí mo bú ẹ̀sìn rí mi ò tako ẹ̀sìn ẹlẹ́sìn rí mi ì bú àfáà rí mi ò bú wòlíì kankan rí mi ò sì bú àwọn oníṣẹ̀ṣe rí oníkálukú pẹ̀lú tiẹ̀ ẹ má jà tako ẹnikẹ́ni dandan kọ́ ni kéèyàn fi ṣẹ̀sìn ẹnìkan ẹ̀sìn tó bá pé oníkálukú ilẹ̀ Yorùbá tán ń béèrè fún tá a bá rí ilẹ̀ Yorùbá gbà kó oníkálukú ṣẹ̀sìn ẹni tá a bá dálẹ̀ Yorùbá sílẹ̀ nǹkan táwọn mi ò fi support Yorùbá nation nìyẹn pé ṣé wọ́n máa sọ pé káwọn máa ṣẹ̀sìn ìbílẹ̀ dandan ni ẹ má jẹ́ káwọn èèyàn máa rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe báyìí lọ ojú táwọn àwa èmi máa fi rí nìyẹn wípé òkè ẹ fẹ́ fa Kristẹni lulẹ̀ ni ẹ fẹ́ bi ìjọba Kristi lulẹ̀ ẹ fẹ́ jẹ́ ká máa rí yín bí antichrist tẹ́yìn ò bá gbàgbọ́ nínú Kristi àwa gbàgbọ́ nínú ẹ̀ torí pé ó ń ṣiṣẹ́ fún wa torí pé ó ń jẹ́ fún wa kì í ṣe pé inú pásítọ̀ láti gbàgbọ́ kí ìyẹn náà máa yé yín kì í ṣe pé pásítọ̀ la gbàgbọ́ kì í ṣe pé wòlíì la gbàgbọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa la gbàgbọ́ nípasẹ̀ Kristi la sì fi gba Ọlọ́run gbọ́ bí Bíbélì ṣe sọ fún wa nìyẹn a sì gbàgbọ́ nú ẹ̀ ó yé wa ó sì tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ó yé wa ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ a sì gbàgbọ́ bẹ́ẹ̀ a sì ń tẹ̀lé ó sì ń ṣe fún wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má jà wá máa sọ pé dandan torí pa fẹ́ tú àṣírí ẹnìkan ká máa wá bú Kristi ká máa bú bẹ́ẹ̀ ṣe ń bú Kristi gan ẹ ti ń gbàgbé gan gbà mí ẹ tún bú Ọlọ́run tẹ́lẹ̀ gbàgbọ́ nú ẹ̀ gan pọ́ Ọlọ́run lẹ gbàgbọ́ ẹ tún bú Ọlọ́run yẹn gan náà ẹ máa wá bú gbogbo àwọn ẹni àtàwọn olòṣì àwọn ọ̀sìnwín àti àwọn kinní kan tó ń tẹ̀lé wọn why gbogbo èèyàn lẹ́ ń bú yẹn gbogbo Kristẹni lẹ́ ń bú yẹn àwọn èèyàn lè má lè jáde láti máa ṣe show because I speak on social media that is why I talk about it mi ní gbójú kúrò ń bẹ̀ until tí wọ́n bá rí òkodoro ọ̀rọ̀ yìí so ohun tí mo ní kí n mú wálé nìyẹn o ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wò mí tabarẹ ẹni tó ní anything láti sọ bí mo ṣe máa ń sọ you can call in live show ni call in lórí live show yes we believe our God through our Lord Saviour Jesus Christ bí mo ṣe máa ń sọ if you have anything to say call in on the live show ẹ má kàn àwọn míì máa pè mí lẹ́yìn àwọn kan tó yẹ kẹ́ ẹ sọ ní live show káwọn èèyàn gbọ́ tó lè jẹ́ evidence and people will see pé òótọ́ lẹ̀ ń sọ ṣùgbọ́n tẹ́ bá ń pè mí lẹ́yìn kò lè work but thank for everybody as I've said earlier mo appreciate àwọn tó ń pè mí nǹkan tí mo dé appreciate nípa wọn ni pé nobody nínú wọn ló bú mi nobody kò sẹ́ni tó bú mi nínú wọn a jọ sọ̀rọ̀ nítubínubí ni and I think bó ṣe yẹ kó máa rí nìyẹn ìyẹn láfi mọ̀ pé a fẹ́ òtítọ́ a sì fẹ́ òdodo ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi subscribe sí YouTube channel mi at Comforter015 Comforter YouTube channel ẹ subscribe síbẹ̀ ẹ bá mi subscribe sí Facebook page mi Comforter ẹ follow mi kẹ̀dẹ̀ subscribe ẹ lọ sí Comfort Olúbùnmi Àjàó ẹ lọ síbẹ̀ náà kẹ̀ lọ follow mi kẹ̀dẹ̀ subscribe I think nǹkan tí a ní sọ lénìí ohun tí mo fẹ́ kó yé wa nípa ọ̀rọ̀ Pastor Ìyàwó Olúalọ́ nìyẹn ẹ má jà sọ di ìjà ìsìn mo rí i pé bọ̀bọ̀ yìí Mr Wise náà àwọn náà ti mo rí fídíò wọn náà mi tẹ̀lé wo fídíò ìtorí mi ní time mo rí i pé àwọn náà wọ́n ń ṣàn ṣe ẹ̀wò ẹ má jà sọ di ìjà ìsìn ẹ jẹ́ kí a kàn ṣàlàyé fúnra wa pẹ̀lú gbogbo nǹkan tí mo sọ èmi rò pé mo bú ẹnì kankan ṣùgbọ́n mo ṣàlàyé mo dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ má jà gbé báyìí kò dáa ká má bàa máa fojú mi wò ká lè rí i pé ìjà òtítọ́ òun ni ẹ̀ ń jà kí gbogbo àdẹ̀ lè fọwọ́sowọ́pọ̀ láti bring òtítọ́ jáde nǹkan tẹ́mi wá ṣe nìyẹn o thank you everybody thank you for your time mo appreciate gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform tẹ́ ń wò mí I will appreciate it ẹ bá wa share ẹ bá wa like kẹ́ ẹ bá wa comment ẹ share ẹ like kẹ́ comment ẹ jẹ́ ká mọ̀ kí lẹ rí sí nǹkan tá a sọ nínú àwọn nǹkan tá a sọ àwọn audio tá a play a rí wípé Pastor Ṣẹ́gun ló sọ̀rọ̀ ńbẹ̀ and whatever he knows about the matter he was refusing to talk. I'm trying to summarize in English in case we have somebody that don't understand Yoruba here. Pastor Ṣẹ́gun was a friend to Pastor Olúalọ́ for the past 20 years. So Pastor Olúalọ́ is in marriage for the past 16 years. And Pastor Ṣẹ́gun and Pastor Olúalọ́ have known each other for the past 20 years. That is 4 years before Pastor Olúalọ́'s marriage. Pastor Ṣẹ́gun was in Pastor Olúalọ́'s life and he was also in the Jesus City where Pastor Olúalọ́ located. Church located, and we were trying to find out if he has seen Pastor Olúalọ́'s wife before, which he said yes, he knows her very well, and he knows Pastor Olúalọ́ as a man of God. Also, even this matter has been causing disputes between Pastor Olúalọ́ and Pastor Ṣẹ́gun. So that's one of the reasons he was refusing to talk. But he made it clear that the woman that was saw that was having a health challenge at Jesus City the other time in the past, like a year ago, wasn't Pastor Olúalọ́'s wife, because Pastor Olúalọ́'s wife
has been away for the past 3 or 4 years. So the person that was saw on Jesus City last year or year before the last wasn't Pastor Oluwalo's wife. And I also find out from Mr. White that I play his audio that, okay, where is Pastor Oluwalo's wife? Was she okay? Even you don't want to disclose his location. According to him, Pastor Oluwalo's wife is no more in France. According to what I heard from him, he said Pastor Oluwalo's wife is no more in France. Pastor Oluwalo has went to France 3 times to visit her, but she refused him from coming in. So, which shows the evidence that they were not in good terms with each other. At the same time, Pastor Oluwalo's wife has left France for another place, which are not ready to disclose right now. When it is time, you will know it. I just want you to know this. This is what I just, the summary of what we have done in that video. So if you have any opinion to tell us, please. I also asked, yes, before I go, I also asked him, is Pastor Oluwalo's wife healthy? Is she okay? Because that is what concerns us. That is what brought us here. We wanted to know if she's doing fine, health-wise, mentally. And he said, she is perfectly okay. That was the answer he gave me. She is perfectly okay with his children, but the family of Yemisi Obe, the siblings, the other siblings of Yemisi Obe, they have to talk to the public so that we will. ẹ tún káàbọ̀ padà bó o lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi abẹ́rẹ́ pé ó lágbára díẹ̀ ẹ wo ẹ ń ṣàwọn bá mi comment sí abala àrẹ̀wò sínsàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ sì ni kí wọ́n bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírì jù báyìí lọ lórí ilé ìta mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpàtà náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv àdàbà youtube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa àdàbà youtube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.